Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Kí ló ṣẹlẹ̀? Wàhálà ti dé o. Àwọn kan ni wọ́n kó gidani. Wọ́n kó àgàlà. Ó fẹ́ tẹ́. Kábíyèsí o. Àwọn ọ̀dọ́ ìlú ni o. Wọ́n wá ń ta, wọ́n bẹ́ ń ta bàbá. Wọ́n bẹ́ ń ta o. Kábíyèsí. Àwọn wọlé ló kún tàbí ẹ̀. Àwọn wọlé. Ó wọlé. dàbí ẹ̀pá àwọn ọ̀dọ́ ìlú ni ọjẹ́. Wọ́n kó gidani. Wọ́n kọ́ dàda ni. Tibọ́n. Tógun. Kódà. Lọ́wọ́ ń jẹyà. Èyí kí burúkú ìwọ́n jẹyà. Kí wọ́n ní ìwúlò owó oṣù tí mo sọ fún yín gangan. Olúwa mi. Ẹgbẹ́ púpọ̀ inú yín ló gbé sọ́ọ̀. Olúwa mi. Kábíyèsí o. Olúwa mi. Kábíyèsí o. Ìta. Okay. And mi rò pé ó ní kí n kà síta fún yín kò ṣẹlẹ̀ máa understand nǹkan tí Sopina mean. Débọ́lá pé àlẹ́ ẹjọ́. Exactly, something like that. Débọ́lá gbé àlọ́ ilé ẹjọ́. Ọmọ mi má bàjẹ́ o. Kí ló tó mọ̀ yín ṣe jákujàku báyìí? Kábíyèsí mo sì sọ ńjọ́ sí o. Wọ́n ní ń bọ̀. Kábíyèsí àwọn làádẹ́ẹ̀dẹ́ o. Wọ́n ní kékeré báyìí là á ti pé tàn àrókò. Tá a bá ti pa ń kékeré tó bá dàgbà tán apá ìka mọ́ o. Ọ̀rọ̀ yín kúkú yé mi. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà, orí bí bẹ́bà nǹkan ni ògùn orí fífọ́. Bẹ́ẹ̀ ni, a kò lè dédé pé Débọ́lá lẹ́jọ́ nílùú tó ṣì lófin. No. Ọba lòfin kò sí nǹkan tí yóò fi lẹ́yìn ọba. Kì í ṣe irú òfin bẹ́ẹ̀ yẹn. Don't forget there are still laws and of course we have government too. It can't happen. Ẹ ṣáàjì a máa ṣe ìbò bántúbántú. Kábíyèsí, ẹ jẹ́ ajáwọ́ lórí ìbò bántúbántú. Ìbò bántúbántú ọ̀ràn nǹkan tí ń bẹ nílẹ̀ yìí o. Ṣó ti yé yín? Ìbò bántúbántú ọ̀ràn o. Mo sọ ńjọ́ sí o. Mo ní ká má fi iná jọba pápá kó bá kọ́kọ́ jẹ́. Mo ní kẹ́ni ọ̀rọ̀ ní wọn mọ́jọyè kó mọ́ sí wà. Mo ní ká má fi àṣà jọba láàrin òkùnkùn kó má gbé alódòmọ́bí ẹ lọ. Ní 1957 nígbà tí mo wà lÉkòó, tí irú kéèsì yìí bá ṣẹlẹ̀, àwọn ará Èkó pawọ́pọ̀ ni. Wọ́n lè fún ní 157 years. Tó bá jẹ́ pé 57 years orí ẹ̀ ló lò, àwa ní káwọn ọmọ rẹ̀ àwọn ọmọ kí wọ́n mọ bá lò yókù tí wọ́n fi parí ẹ̀. Bẹ́ẹ̀ ni yes. Sí àfa lẹ́sẹ̀. Àbí mo parọ́ ní ọ̀tún. Gbẹ́ngbẹ́ ni mo wà lẹ́yìn ẹbí ike ìrọ̀wẹ́. Ó dáa, ẹ̀yin ẹ má wọ́rìn tí yín. Ẹ lọ fi ọkọ̀ ara yín balẹ̀, èmi náà dúró lásán lẹ rò pé mo jókòó síbí báyìí ni. Màá ránṣẹ́ pé lọ́ọ̀yà mi ti kó wá rí mi lẹ́sẹ̀kẹsẹ̀ lénìí kò ní dọ̀là. Tí ọmọdé Débọ́lá bá sọ pé òun gbọ́gbọ́ kúkú, àwọn tó nínú á sọ pé àwọn gbọ́gbọ́ sísìn. You don't have to worry yourself. Ẹ jèrè kábíyèsí. Ṣé rí ohun akin báyìí lèmi máa ń fẹ́ kéèyàn fọ̀ jáde. Ohun akin tẹ́ ẹ ti fọ̀ yìí ó ti fi ọkàn ti wá balẹ̀ báyìí nìyí. Lọ fọkàn ara yín. Pé gbogbo ohun tó bá rí bọ́mọdé bá ti wulẹ̀ kó jí dókótó yóò bá kùkù tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni, so let's meet in court. Ẹ jèrè kábíyèsí. Ẹ rọra o kábíyèsí. Ọmọdé bá gbọ́n mọ̀ kúkú. Get out of my house. Young man, just enter into my house. Ó bẹ̀rẹ̀ sí accuse me of outrageous lies. Tell you this. I refuse to be intimidated. I refuse to be blackmailed. Listen to me, Professor.
I've got a job offer for you. Get out. I don't want to hear. Get out of my house. Mrs. Remy Lawson, presently held in Kirikiri prison. I think by now, we are getting a round of that popular rape case, the courts. DJ, Lawson, June, and Debbie. Oh, I sure come at my plan at the trial. When they were sure you were aware you be being to lose license. Anything bashele, see any member of my family, I will make sure you dream 300. You know what to do, Professor. You know what to do to avoid that. She Oka Luki Olaiya, right? I make sure we move delay. Ni eyo koko tí ò ní kú anybody my wipe here out. Get out. Get out of my house, sinner. Get out before I erase you. Go. Go, sinner. Why not? Why? Oka? No. Junior. Ring in now, ring in. Borokini. Kí lẹ ṣe ní òrùn ẹ wọlé. Má worry, mo ti order fún taxi. Ẹ wo mo ṣe wà yìí, taxi driver yín mo fẹ́ jẹ́ lélẹ̀. Àní ẹ wọlé. Ẹ má gbé olé lọ síta. Ẹ wọlé mo ní ìdówó. Sister mi ẹ wọlé, ẹ ti like pọ̀ jù. Lade, sit. Thank you. Yes. Mo ṣiṣẹ́ fún Uncle Mr. Pinheiro during the last elections, ma. Come off it, Lolade. No one works for the governor-elect of Lagos State casually. Casually ló fi hàn nínú newspaper. No, nǹkan tí mo mean ni pé mo ṣiṣẹ́ fún wọn as PR nígbà yẹn ni, ma. Really? PR? That is a perfect position láti parọ́ fáwọn politicians. Nǹkan ṣiṣẹ́ mi nígbà yẹn náà ni, ma. What else? Ma? Kí ni nǹkan míì ta ní láti mọ̀ nípa ẹ̀, Lọ́ládé? Kò sí, ma. Rò dáadáa. Kò sí nǹkan míì mọ́, ma. Sorry, kábíyèsí bá ti dé, farabalẹ̀ sọ̀rọ̀ ni o. Sọ́gbọ́. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí Kábíyèsí o. Kábíyèsí olúwa. Kábíyèsí o. Orí adé àgbẹ̀yìn ẹ̀dìdẹ̀ ẹ̀dìdẹ̀ ńlẹ̀. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o.
kábíyèsí o. Ẹ̀yin ọ̀dọ́ ìlú ṣé kò sí o. Kábíyèsí olúwa mi kó má bàa sí ni o lórí ọ̀rọ̀ bí òun ló gbé wa wá o. àbí ṣé ẹ pẹ̀ mọ gbogbo bí ti ń lọ láàrin ìlú ni àbí ẹ gbọ́ nípa kíní burúkú tí wọ́n bá tán jù sáàrin ìlú tí ó dùn gbàmù. bó ṣe ń pẹ̀yàn ló wà. ó tó lógún èèyàn tó pa ọ láàrin ìlú táwọn olóyè wa kan ṣe wá dáadáa ń ṣe wá báṣubàṣu. olúwa mi ó gbẹnu tó olúwa mi. gbogbo ẹ mo gbogbo àní kúyókúyó lọ́run bá wa dá gbogbo ẹ̀ dúró ní jàre. ẹ dúró náà ṣẹ́yìn yìí kàwé ṣá. kábíyèsí olúwa mi akàwé mẹ́fà tó dúore dáadáa ìwé mẹ́fà wa kò yẹ lẹ́gbẹ̀ẹ́ ó dúore tí ò ṣe kíni tó garanti dáadáa olúwa mi mẹ́fà ń pé dáadáa ó pé. ẹ dúró náà báwo ló ṣe máa dùn mọ́ yín nú tí kankan ní bá jẹ́ olórí iléeṣẹ́ ńlá kan nínú yìí. sóbi ìyẹn ò dá ìgbé làkà. ọ̀rọ̀ yín kúkú yé mi torí ẹ̀ náà ni mo ṣe sọ pé gbogbo ará ìta tó bá wá dá iléeṣẹ́ lẹ̀ sílùú wa ó gbọ́dọ̀ fún ẹ̀yin ọ̀dọ́ mi ní ipò tó péye tó jọjú torí ọmọ òní ni àbí báwo lẹ ṣe rí sí. bẹ́ẹ̀ ni olúwa mi èmi náà dá. kò tán síbẹ̀ o ṣe rò pé gbogbo làálàá kò kó fẹ̀fẹ̀ mi ẹ rò pé lásán ni kò kúkú dúró síbẹ̀ mo fẹ́ kí ìlú Pàkúrọ̀ kó jẹ́ ìlú tí gbogbo ènìyàn tó máa wá dá iléeṣẹ́ wọn lẹ̀ sí ẹ̀mí ò kú ṣe fáǹfààní tèmi nìkan fún ìlọsíwájú gbogbo ìlú yìí náà ni fáǹfààní gbogbo ìlú yìí náà torí náà mo máa fẹ́ kẹ́ ṣe sùúrù gan o torí kò sí bá ṣe máa ṣe ìbòlù sí onírùngbẹ o kó tó bá jẹ́ máa dá kẹ̀dẹ̀ rí kó ṣe máa kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ torí náà ẹ lọ pẹ̀tù síra yín nú ẹ bá mi sọ fáwọn olókùn náà pé ó ṣì ń bọ̀ wá dáa. kábíyèsí ẹran náà fọ́ sẹ́yìn ní ó jẹ dáa a jẹ ju bí tẹ́ran wa lọ olúwa mi ní náà dáa a pẹ̀ fún wa kábíyèsí o. kábíyèsí o kábíyèsí o. pé ẹ ti ẹ̀gbọ́n kan tí mò ń sọ kábíyèsí. So sista mi ibo ni lọ. Ibo ni wọn náà ń lọ. mi ò wà ní destination anywhere tẹ́ bá ń lọ ni mò ń lọ. jọ ṣé o stalk mi ni. You're my big sister. Tó bá jẹ́ looking out ní ọ̀rọ̀ tẹ́ ń wá gangan, you can put it that way. I am looking out for you. So, níbo lẹ ń lọ àǹtí mi? Kò ṣe bí tó yẹ kó mọ̀. Okay o. Ibo ni kí n gbé yín gbà? Báwo tiẹ̀ lọ́rọ̀ honourable yẹn? Báwo lẹ ṣe ṣe? Adúpẹ́ ò ní kọ̀tẹ̀. Báwo lẹ ṣe yanjú ẹ̀ sí? Wọ́n ti dá wọn lẹ́jọ́. Okay. He was sentenced to 20 years in prison. Wow, that is great. Yeah. Serves him right. Yes. So, sister, mo ti ń wá yín látàárọ̀. Gbogbo Èkó ni mo ti wá yín. Níbo gangan ni ẹ lọ? Ẹ tí sọ fún mi bí tẹ́ ń lọ. Ẹ tí sọ fún mi. Take me to prison. What? Yes. Take me to prison. Ṣebí wọ́n ló sọ pé o máa gbé mi lọ síbikíbi tí n bá fẹ́ lọ. Jẹ́ ká lọ rí mọ́mì. She hates me.
Ọkàn fún mi ní credit tí mi ò wá worthy of Isaac. I know what I am saying. She doesn't like me. Oh, bọ́lẹ̀ ni. No. Tí ẹ bá ti ràn kí máa kí wọn. I see. So much for looking out for your big sister. Bàbá, ibi tá a fi ọ̀rọ̀ tì sí nìyẹn Laniyan fi tó yín létí. Ọ̀rọ̀ orí burúkú wo lẹ fi tì? Ẹ ṣe sùúrù bàbá. Kì í ṣe. Gbẹ́nu ẹ sọ́run kó dákẹ́ kí ló ha ilẹ́nu? Ọ̀rọ̀ wo lẹ fi tì? Ọ̀rọ̀ òṣì wo lẹ fi tì? Kílẹ̀ ìsọ lẹ́nu? Wọ́n fọwọ́ rẹ̀ yín mú. Ẹ̀yin rẹ́rìn. Ṣé ẹ̀yin ò mọ̀ pé ikú tẹ̀yìn lèmi ń kú lọ ni? Ẹni tó yẹ kẹ́ dá fún ẹ̀rú. Èmi ń bọ́ wájú mò ń jà ìjà ọlọ́ọ̀dọ́ ọ̀la tẹ̀yìn èmi ń jà. Èmi tó yẹ kí n wà lẹ́yìn kẹ́ máa ní bàbá ẹ jẹ́ káwọn máa jà lọ. Bàbá ò tó ọ̀rọ̀ lọ́rẹ̀ tẹ́ sọ ṣùgbọ́n nígbà táwa náà máa dáàfin nǹkan tá a bá lé tọ́ Adélé sọ fún wa àwa náà rọ́gbọ́n kọ́ ń bẹ̀ adẹ̀rí pé yóò ṣe wá láǹfààní tá a bá tẹ̀lé. Oh, I can see now. Mo rí pé Adélé ti promise yín lóríṣiríṣi ẹ̀bùn àbí? Àbí? Bàbá kì í ṣàwa nìkan ni wọ́n ṣe ìlérí fún o kì í ṣàwa náà ṣe ìlérí fún gbogbo olùpàkọ́rọ̀ pátápátá náà ṣe ìlérí fún. Ẹ ti gbà bọ̀dé. Bàbá àbọ̀dé bíi tìbò. Ẹ gbà bọ̀dé. Bẹ́ẹ̀ bá gbà bọ̀dé ni Adérọlá ò lè gba àgbọ̀nrín lọ́wọ́ tẹ̀yìn kó gbé ẹran ikún yín lọ́wọ́. Bàbá bóyá ká kẹ́yìn Bẹ́ẹ̀ni ẹ sọ. bí. Ẹ wá máa lọ. Bàbá ẹ Ẹ wá máa lọ. má jà á lọ ilé bàbá. Ó dáa, a ti ń lọ. Ṣé ẹ ní lọ? A ti ń lọ. Ọ̀nà ìjà máa lọ ilé ìwọ náà gbà báyìí. A ti lọ bàbá. Ká dáa fún Mo sọ fún ọ má jà wá. Come in. Yes? You called me, ma. Oh, that's true. Ọmọ tí mo sọ fún ẹ pé Lọ́ládé máa ń wò bákanbákan. Yes, ma. Good. Mo need kó bá mi get file ọmọ yẹn. Mo fẹ́ understand àwọn kankan pa ẹ. Okay, ma. Thank you. Àwọn olóyè. Débọ́lá ọmọ sẹ́yẹ o. Ẹ̀yin gan ṣe kú. Ṣé bá a ṣe sojú rèé tá a fi jobi lọ́jọ́ èdè? Ẹ̀rí bẹ́ẹ̀ bá sojú dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ kalẹ̀ obì tó wà lẹ́yìn wọn lè jẹ́ tọ́lọ́jọ́ ẹ̀dẹ̀. Ó jọ mí lójú gan o. Ẹ jọ kí mo ṣe dáná tí mo fi jẹ yín lójú. Tán bá sọ pé omi ni ó ṣe ẹja jẹná màá sọ pé rọ ni. Ẹ wá dúró kí lóye pé ṣe ẹja jiná tẹ́lẹ̀ ṣe é pé erùpẹ̀ náà fi ṣe ẹja jiná ni. Ṣé gbogbo tí mò ń sọ yìí gbogbo tó wù ọ́ kan ló kàn fi ní ṣe ọkàn sáà gbogbo tó ń sọ yìí kàn rún mi nú láti. Bàbá olóyè Lógúndé ní ìfẹ́ kí inú ẹrun mi o ẹ wá ohun tó tutù kẹ mú kí inú yín tó le kó wálẹ̀ èyí tí irun yín ẹ yàgbẹ́ wọ́rọ́wọ́ kó ní ó balẹ̀ ṣẹ gbọ́. Ó dá o ṣé èmi pẹ̀lú rẹ ti ẹ̀jẹ̀ sọ rárá pé ó gbé àlọ́ ní ẹ̀jẹ̀. Sẹ́yìn mo á gbé lọ́lẹ̀ ẹjọ́ ní ètò bẹ́ẹ̀ láti gbé ìlú mo gbé lọ́lẹ̀ ẹjọ́ ẹnìkan ìjà wà dé. Yes. Ìwọ nìkan àti odidi ìlú. Ẹ wo lákàn mọ wà bí ìbọn. Ìwọ wà lákàn bí ìbọn. Bẹ́ẹ̀ni o. Ìwọ àtòdidi ìlú. Erin èé máa ṣe àgbò tá a máa fọwọ́ kan kọ́ wò lọ́lẹ̀.
wà lé fún wọn lákọ lèmi Débọ́lá ọmọ ọba lọ́la ni mo wà bí ìbọn. ìwọ nìkan láàrin gbogbo ìlú ìwọ nìkan pẹ̀lú ìlú. lọ́gùdé kọkùnrin kó tọ̀tọ̀rìn kóbìnrin kó bùrìbùrì kó tọ̀tọ̀rìn ẹni kó lù mí lẹ́sẹ̀ jẹ́ nìkan lọ. ṣé èmi náà lọ rán ju wọn báwọn ṣé ó lè fi àtẹ́lẹwọ́ rẹ̀ ìlérí náà ni. lákọ mo wà bí lọ èsùrùkùrù èlé bọ̀jẹ̀. ọmọ pé ó lè bọ̀jẹ̀ èlé pín ẹ̀kẹ́ ọmọ pé lè bọ̀jẹ̀. kọ́ni bọ̀jẹ̀. Are you here, ma? No, I'm not. So, ma, èwo nínú àwọn investment potentials yẹn ló yé yín, ma? Oh, Mide, I just want something less risk. Ma, but this is what you're looking for then. The risk in this is at its minimal. But then, mo fẹ́ eléyìí kí potential profitability ẹ̀ kó ṣá strong. Naturally. Why? Why is what? Mo ti gbọ́. So, what should we do now? Mide, ṣé mo nǹkan? Yes, ma'am. Ó dà pé mo ti wà stressed. Jẹ́ ká move meeting yìí sí ọjọ́ mi. As your lordship pleases, ma'am. Ó ṣé. You're welcome, ma'am. Oh, Mide. Yes, ma'am. Mo appreciate it. Thank you, ma'am. I'll take my leave. All right. Well, take care. Yes, ma'am. Have a good day, ma'am. And you too. Pick it! Ah, no. Yes. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé? Are you at home? Okay, màá stop by tí máa ń bọ̀ sí. We'll plan it together. And memorial yẹn ó láti take place. I'll
Be with you, okay? Deji. Ìjọ́ wo ló já kúrò prison? It's a man clean by now. What does he want? Hello? Mr. Niwashan, kí ni ẹ fẹ́? I know you too well. Àní kí ni ẹ fẹ́? But kí ló dé tí ẹ fi take case personal? But in this case, what you find client guilty of not one, two, or countless charges of rape. Yes, and he was sentenced to 20 years in prison, which I find way too low for the offense. However, mi ò kì í ṣe judge, so kí lẹ wá fẹ́ báyìí? Look, whatever that is, bóyá tí ẹ bá pay attention sí case yìí dáadáa ni, instead of learning àyájọ́ àti òwe kiri, bóyá client yín kò bá má ṣe inú ẹ̀wọ̀n báyìí. Ẹjọ́ já gbogbo fún ìjà. Ṣé kò sí? Níbo ni kí n drop yín sí? 1 minute, you're all up in my space. The next minute, you can't wait to get rid of me. Oh. Junior. Why are you trying to emotionally blackmail me? Kí ló dé tẹ́ fẹ́ emotionally blackmail me? No, stop. You know what? Just drop me at Ojota Park. I'll find my way from there. Àsìkò ti tó fún Olúrónbí láti san ẹ̀jẹ̀ tiẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn. Look, come, okay? Ìgbà wo gan ni wọ́n já kúrò prison? Deji, who said there must be a jail break? Ṣé bí professor ni wọ́n? Ó wá túmọ̀ sí wípé gbogbo ìwé tó kà ògbọ́n tó àwa ikú táǹtì báyìí. Ó ti gbàgbé wípé ọ̀nà tó bá gba abẹ́rẹ́ á gba òun tó wá ń di ẹ̀. Wow. Jíjá tí mo já Mexico ni mo já sí. Wò mí Dèjì. Inú mi dùn láti jẹ́ kó mọ̀ báyìí wípé I am the leader of the third largest drug syndicate in the whole of South America. Congratulations, Oka. Thank you. Let me do for you. That I must be on my way. Come on. Not so fast. Ó dá mi lójú pé o ti rí boy mi, Emeka. Look, whatever you want to say about anybody, I do not have time. I want to make you the leader of our syndicate in the whole of Nigeria. No, I'm not interested. No is your default answer, true. But the fact is, I am not asking for your opinion. This is what I want you to do. Ó dẹ̀ di dandan kó ṣe. Gbọ́nà, ẹ̀yin èèyàn ṣe rí báyìí náà. Dá mi lóhùn. Emeka ó máa padà tún rí ẹlẹ́ẹ̀kan sí. Ọwọ́ ẹ̀ ni gbogbo ẹ̀ wá wà. Bó bá fẹ́ kí ẹ̀mí àwọn ìdílé ẹ̀ kó dé, ọwọ́ ẹ̀ ló wà.
Yes. How can you do that? Ẹ̀yin èèyàn ṣe rí báyìí náà. The life I protected for 25 good years. Ó wá kú kó ṣe ìrànlọ́wọ́ bí tí báyìí kò ṣe fẹ́ mi. Ó kú kó ṣe ìrànlọ́wọ́ kékeré ìfẹ́ mi. Ìwọ wá ń gbọ́mú. Gbọ́nà. Ládùúrú ìtú tí mo ti pa tíwọ náà dẹ̀ mọ́. Ẹ̀mí mélòó ni mo lè sọ́dọ̀fọ̀ láàrin oṣù kan péré? Damilóhùn. Ó lè sọ̀rọ̀ ni. Màá bẹ̀rẹ̀ pẹ̀lú fámìlì tiẹ̀ fúnra ẹ̀. Màá kọ́kọ́ palẹ̀mọ́ ìyàwó ẹ̀. Màá clear àwọn ọmọ ẹ̀. Màá wá fi ìwọ fúnra ẹ̀. Màá fi dé ládé. Owó mi. O fẹ́ bẹ́ẹ̀. Owó ẹ ló kù sí. Borokini. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o à ń gbóòórùn ara